já mo tún dé wẹ́rẹ́wẹ́rẹ́ bí ẹja alẹ́ mo dé wàràwàrà bí ẹja òwúrọ̀ mo dé pápápá bí ẹjì ìyálẹ̀ta àyànfẹ́ lẹ́dùnmarè mo dé sórí ìkànnì Àrólé bàbá 1010 TV 2 fún tásìkò yìí kọ́lọ́kọ́ má lè lóko kólódò má lè ròdè odò kílẹ̀ tẹ̀ ń lọ láwọlé sùn yìí òkú kílẹ̀ fẹ́ lọ ní àwọlé sùn mo kí gbogbo wa pé kú dédé àsìkò yìí níbi yòówù kẹtì láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì Àrólé bàbá 1010 TV 2 níbi tá a ti ṣe bẹ́ẹ̀ mọ́rọ̀ yìí wá láti ọba alẹ́ bí nǹkan ti ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ìbójútó fún ọ̀wá kò ní fọ́ etí tẹ̀sí ní gbọ́ wa etí náà kò ní di ìròyìn fún ti àsìkò yìí náà látúnṣe bẹ́ẹ̀ mú wa bí ìṣe wa lórí ìkànnì yìí ẹgbẹ́ àti màpókọ̀ mi ò yí padà àyànfẹ́ Elédùmarè òun lèmi ń jẹ́ kókó oníròyìn ó jẹ Balógun ẹja gbé yẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. Àkójọpọ̀ wa àti ìdẹ́gbọ́pọ̀ wa yóò yọwọ́ ìṣèjọba burúkú kúrò lórí àlééfà tó bá di ètò ìdìbò ọdún 2027 Alhaji Atiku Abubakar ló sọ èyí di mímọ̀. Ní ìpínlẹ̀ Èkó ilé-ẹjọ́ gíga ti kéde ìyọninípò abẹnugan Mudasiru Obasa gẹ́gẹ́ bí èyí tí kò bófin mu tó ní ìpínlẹ̀ náà. Àwọn obìnrin ìpínlẹ̀ Rivers náà mà tún túyáyá jáde síta ṣe ìwọ́de láti ṣe àfihàn àtìlẹ́yìn wọn fún Siminalayi Fubara pé ká dá padà sípò gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ ọ̀hún fún ìgbà kejì ọ̀tọ̀ọ̀tọ̀. Látàrí ìkọlù ìpínlẹ̀ Plateau gómìnà ìpínlẹ̀ náà ó ti fòfin de dídá ẹran kiri ní alalẹ́ ní kọ̀rọ̀kọ̀ndò ìpínlẹ̀ Plateau. Ẹ jẹ́ kí n máa bọ́ sínú àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìṣẹ́gun fáwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà báyìí. Wọ́n ti ṣekú pa àwọn agbésùmọ̀mí méjì wọ́n tún gba ọ̀pọ̀ ohun ìjà olóró lọ́wọ́ àwọn oníṣẹ́ láabi náà lásìkò ìkọlù wọn tó wáyé nínú ọjà ńlá kan ní ìpínlẹ̀ Zamfara. Àtúndúpẹ́ o àwọn ọlọ́pàá ti ṣàwárí ibi táwọn agbésùmọ̀mí ti ń ṣe bẹ́ẹ̀ rọ ìbọn ní ìpínlẹ̀ Benue wọ́n ti gba oríṣiríṣi ohun ìjà olóró lọ́wọ́ àwọn ènìyàn náà. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Àkójọpọ̀ wa àti ìdẹ́gbẹ́pọ̀ wa yóò yọwọ́ ìṣèjọba burúkú kúrò lórí àlééfà lọ́dún 2027 Alhaji Atiku Abubakar ló sọ èyí di mímọ̀. Lásìkò tí ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ ní ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 Alhaji Atiku Abubakar lásìkò tó ń ṣe bẹ́ẹ̀ ṣe ìpàdé pẹ̀lú àwọn aṣojú ti National Opinion Leaders tí wọ́n ṣe àbẹ̀wò sí ní ilé rẹ̀ ibẹ̀ ló ti ṣe àlàyé oríṣiríṣi ọ̀rọ̀ yìí lójú mọ́ọ̀máwòrán níbi fọ́nrán tó fi léde síta lójú òpó X rẹ̀ tá a mọ̀ sí Twitter ó ṣe àlàyé wípé níṣe ni kí àwọn ènìyàn náà kí wọ́n ṣe bẹ́ẹ̀ mú ọkàn wọn lele kán sì ní àdìsọ́kàn pé níṣe ni àkójọpọ̀ àwọn àti ìdẹ́gbẹ́pọ̀ táwọn ń ṣe yìí yóò so èso rere fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí ń gba àwọn ènìyàn náà tó ń gbà wọ́n nímọ̀ràn ó sọ dímọ̀ wípé kí wọ́n má ṣe bẹ́ẹ̀ ta ọjọ́ ọ̀la wọn nítorí pé àwọn ọmọ tí wọ́n bá bí sílẹ̀ báyìí ó ní ọjọ́ ọ̀la wọn látàrí pé tọ́rọ́ àbí kọ́bọ̀ tó fi mọ́ kọ́bọ̀ àbí náírà táwọn ènìyàn náà tí wọ́n lè máa pín fún wọn nínú ẹgbẹ́ òṣèlú yòówù kí wọ́n lè ti máa ṣe bẹ́ẹ̀ fún wọn ní owó onítẹ̀ ẹ bá gbowó lónìí ẹ rántí pé ọlá àwọn ọmọ yín ó ṣe pàtàkì ó sì ṣe kókó ju ti ẹgbà lẹ́ni lọ. Ó ṣe ní àlàyé pé fún ìdí èyí wọn lè jẹ́ kí àwọn láti inú ẹgbẹ́ òṣèlú APC ẹgbẹ́ òṣèlú PDP Labour Party àtàwọn ẹgbẹ́ òṣèlú míì tí gbogbo wọn tó fi ń ṣe bẹ́ẹ̀ darapọ̀ láti ṣe àtakò fún ìṣèjọba tó ń bẹ lóde yìí kí wọ́n lè gba Nàìjíríà kalẹ̀ kúrò ní inú ìṣẹ́ àtìyà àti ebi ọ̀pàgbà fọ́ọ̀mẹ́kẹ́ táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tán kó sí yìí. Atiku Abubakar ló ṣe oríṣiríṣi àlàyé yìí ní àsìkò tó ń gba àlejò àwọn ènìyàn náà ó sì júwe ìkọjọpọ̀ wọn bíi New Nigeria èyí tó túmọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà tuntun nẹ́nẹ́ lásìkò náà. Ladies and gentlemen, please don't be, distracted by people giving you pennies or kobos here and there and nairas here and there, and then abandon your future and the future of your children. Now, because of that, that's why a number of us leaders mentioned APC, PDP, Labour, and others have come together to say we are going to have what I call in Hausa as I address in Sabuwar Tafiya.
Sabuwar Tafiya, of course, in English means new path, pathway, new pathway to a new Nigeria. And we have been meeting, and by the grace of God, very soon we will announce that, and we hope and we appeal to you all to be part of this new movement. What we want is good governance. Yes. Whatever vehicle that will give us good governance and the future of our children and grandchildren, that is the vehicle we are going to ride on. So, ladies and gentlemen, I thank you very much. It's not time to talk too much, so now is for us to get to planning and working together and getting as many Nigerians as possible to get converted, to this Sabuwar Tafiya. Thank you very much. Ní ìpínlẹ̀ Èkó ni mo ṣe bẹ́ẹ̀ mórílẹ̀ báyìí ilé-ẹjọ́ gíga ti kéde ìyọninípò abẹnugan ìpínlẹ̀ Èkó Mudasiru Obasa gẹ́gẹ́ bí èyí tí kò bófin mu tó ní ìpínlẹ̀ náà. Ilé-ẹjọ́ gíga tó fi ìkàlẹ̀ sí Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó ló bá ti ṣe àlàyé wípé ìyọnípò ẹni tó jẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Èkó Mudasiru Obasa ó ní kò bá ojúmu tó tí kò sì bá òfin mu ẹ̀ẹ́nà tí wípé nínú oṣù kínní ọdún tí à ń lò lọ́wọ́ yìí ó ní wàhálà náà ló bẹ́ sílẹ̀ láàrin àwọn ènìyàn tí wọ́n jẹ́ ọmọlé ìgbìmọ̀ asòfin àtẹni tó jẹ́ abẹnugan nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó ọ̀hún níbi tá a ti rí ẹni tí wọ́n yàn sí ipò ìyún Mojísọ́lá Mẹ̀rádà tí ń ṣe ojú Mudasiru Obasa tán fọwọ́ sí júwèé fún ní ọjọ́ náà lọ́hùn-ún èyí tí Mudasiru Obasa tó fi ẹ̀sùn kan àwọn ọmọlé ìgbìmọ̀ asòfin tó fi mọ́ Mojísọ́lá Mẹ̀rádà pé ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí ó ní wọ́n gbàgbé ọ̀rọ̀ náà gbà àti pé lásìkò tóun ò sí nílé tó ṣe ìrìn àjò ó ní wọ́n gbé ìgbésẹ̀ náà tó fi gbé ẹjọ́ náà lọ sí ilé ẹjọ́ gíga tí ó fi kalẹ̀ sí ìlú Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó ní báyìí ó níṣe ní ilé ẹjọ́ náà láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ adájọ́ Yẹtúndé Pinheiro tó ti ṣe bẹ́ẹ̀ sọdúnmọ̀ wípé ìgbésẹ̀ tẹ́gbé nípa bí wọ́n ṣe ṣe bẹ́ẹ̀ yọrọ Mojísọ́lá wọ́n sì ṣe bẹ́ẹ̀ yọ Mudasiru Obasa nípò gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ abẹnugan ó ní kò bófin mu tó tí kò sì bójúmu fún ìdí èyí níṣe ni Mudasiru Obasa ló ń tẹ̀síwájú gẹ́gẹ́ bí abẹnugan ilé ìgbìmọ̀ asòfin àtúnṣe bẹ́ẹ̀ máa mú kúnrẹ́rẹ́ ìròyìn rẹ̀ wá láìpẹ́. Àwọn obìnrin ìpínlẹ̀ Rivers ti tú jáde síta ṣe ìwọ́de láti ṣe àtìlẹ́yìn wọn fún Siminalayi Fubara fún ìgbà kejì ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí. Lólùlù ìpínlẹ̀ Rivers ti ń ṣe Port Harcourt ibẹ̀ ni àwọn obìnrin abilékọ tó ti túyáyá jáde fún ìgbà kejì ọ̀tọ̀ọ̀tọ̀ láti ṣe àtìlẹ́yìn àti àdúró tiwọn fún ẹni tí ó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Rivers èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ṣe bẹ́ẹ̀ fọwọ́ sí júwèé fún odidi oṣù 6 gbáko àtàwọn ọmọlẹ́gbìmọ̀ asòfin tó kù níbi tó sì ti yan vice admiral láti máa tukọ̀ ìpínlẹ̀ Rivers ọ̀hún látàrí èdè àìyedè àti làásìgbò tó ń ṣẹlẹ̀ láàrin àwọn ènìyàn náà ní ilé ìgbìmọ̀ asòfin àti gómìnà ọ̀hún wọ̀nyí ò níṣe ni àwọn abilékọ gbogbo náà ti tú jáde síta lẹ́nìí tí ń ṣe ọjọ́ 15 nínú oṣù kẹrin ọdún tá a tún wà nínú rẹ̀ yìí tí wọ́n ń ṣe àtìlẹ́yìn wọn fún Siminalayi Fubara lásìkò oríṣiríṣi orin pé ẹ bá wa dá gómìnà wa padà sórí àléfà torí wípé ara ni àwọn inú òde sí ni àwọn wà pẹ̀lú bẹ́ẹ̀ tó jẹ́ vice admiral bó ṣe ń tukọ̀ ìpínlẹ̀ Rivers lọ́wọ́ báyìí ẹ sì rántí pé àwọn abilékọ kan náà ní àwọn náà mọ̀ ti kọrin jáde síta lọ́sẹ̀ tá a lò sẹ́yìn wípé níṣe nínú àwọn dùn sí ìgbésẹ̀ tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú bí Ibas tó jẹ́ vice admiral náà bó ṣe jẹ́ ẹni tó ń tukọ̀ ìpínlẹ̀ ọ̀hún fún ìdí èyí a ṣe àfihàn fídíò àwọn obìnrin tí wọ́n túyàyà jáde síta lẹ́nìí láti ṣe àtìlẹ́yìn wọn fún Siminalayi Fubara gómìnà tanikolọ́ọ̀rẹ́ rọ́kúnlé fún odidi oṣù 6 ní ìpínlẹ̀ Rivers.
ẹ káàbọ̀ padà. Látàrí ìkọlù ti ìpínlẹ̀ Plateau, gómìnà ìpínlẹ̀ ọ̀hún ti fòfin de dídá ẹran káàkiri alẹ́ ní ìpínlẹ̀ Plateau ọ̀hún. A ti mú ìròyìn náà wá fún wa tí kì í ṣe tuntun pẹ̀lú bí ìkọlù kan gba àwọn Fúlàní darandaran àti àwọn agbébọn bó ti ń ṣọṣẹ́ ní kọ̀rọ̀kọ̀ndù ìpínlẹ̀ Plateau láàrin ọ̀sẹ̀ kan síra wọn. Ènìyàn tó ti lé ní 100 ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ fẹ̀mí wọn tàfàlà ní inú ìkọlù tó wáyé náà, níbi tí a ti sọ bímọ pé gómìnà ní ìpínlẹ̀ Plateau Caleb Muftiwangi ó ti ṣe àbẹ̀wò sí ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ Pàṣá ní ìpínlẹ̀ Plateau ọ̀hún, tó sì sọ bímọ wípé àwọn tọrọ àforíjì lọ́dọ̀ àwọn ènìyàn náà torí pé àwọn ti já wọn kulẹ̀ nínú ìlérí tí àwọn ṣe síbẹ̀. Ó ní àwọn fi ọwọ́ mẹ́wàá sọ̀yà pé àwọn oníṣẹ́ láabi náà wọn ní lọ láì jìyà ẹ̀ṣẹ̀ wọn. Fún ìdí èyí níṣe ni gómìnà Caleb Muftiwangi ló ti wá ṣe bẹ́ẹ̀ fi ìròyìn náà tó ti fi léde pé láti ìsinsìnyí lọ àti títí di ìgbà tí àwọn yóò fi gbé ìgbésẹ̀ míì lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, níṣe ni kí àwọn tó jẹ́ Fúlàní darandaran kan ṣe bẹ́ẹ̀ pinwọ́ à ń da màálù káàkiri alẹ́ kí ó lè jẹ́ ètò ààbò tí yóò péye kó lè wà lórí ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn náà. A ṣe àfihàn fídíò gómìnà Caleb Muftiwangi níbi tó ti bá àwọn ọmọ ìlú náà tó ti bá wọn sọ̀rọ̀. I hereby announce the following measures effective Wednesday, April 16th. Night grazing of cattle is strictly prohibited. Transportation of cattle by vehicle is banned after 7 p.m. The use of motorcycles is restricted from 7 p.m. to 6 a.m. across the state until further notice. We are also activating community-based response systems. I urge the traditional leaders and youth associations to reactivate local vigilante groups and organize night patrols in coordination with the security agencies. We must protect our communities while upholding the rule of law. Furthermore, I have mandated the newly inaugurated Interreligious Council to begin immediate engagement with all stakeholders to address the deeper issues surrounding these attacks. I shall also be appointing a special envoy on peace to lead grassroots consultations and intelligence coordination. A fact-finding committee comprising respected independent voices will be constituted to investigate the root cause of this resurgence in violence and offer actionable recommendations. Let it be known, the Plateau spirit is resilient. We are a people of peace, renowned for our hospitality and unity. Ẹ jẹ́ kí a máa bọ́ sínú àwọn ìròyìn ti ìṣẹ́gun lórí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ tá a wà yìí. Níṣẹ́ ni wọ́n ti ṣekú pa àwọn agbésùmọ̀mí méjì ọ̀tọ̀ọ̀tọ̀, wọ́n sì tún gba ohun ìjà olóró àkàkàìmọye lọ́wọ́ àwọn oníṣẹ́ láabi ọ̀hún lásìkò tán ṣe ìkọlù tó wáyé nínú ọjà ńlá kan ní ìpínlẹ̀ Zamfara. Àwọn ọlọ́pàá àti ọlọ́dẹ ìbílẹ̀ òní wọ́n máa gbójú ìjà sí àwọn oníṣẹ́ láabi agbésùmọ̀mí báńdíìtì èyí tí wọ́n ṣe bẹ́ẹ̀ ya wọ inú ọjà tọ́pẹ̀ ní Màdá ní ìjọba ìbílẹ̀ Gúsàwù ní ìpínlẹ̀ Zamfara lánàá tí ń ṣe ọjọ́ 15 nínú oṣù táwọ̀ yìí. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó wáyé pẹ̀lú bá ṣe ní àwọn oníṣẹ́ láabi ọ̀hún náà gun ọ̀kadà wọlé láìmọ ibi tí wọ́n ti ń bọ̀ tó sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn takotako ní kíkankíkan ní inú ọjà ńlá náà ní kété tí àwọn agbófinró àti àwọn ọlọ́dẹ ìbílẹ̀ tẹ́gbọ́ sí ìṣẹ̀lẹ̀ náà níṣe ni wọ́n ṣe bẹ́ẹ̀ pa kìtì mọ́lẹ̀ tó sì lọ ṣe ìkọlù padà sáwọn oníṣẹ́ láabi ọ̀hún. Níṣe náà rọ̀jò ìbọn fúnra wọn pé ìgbà tẹ́lẹ̀rẹ̀ fújì tàbá rọ̀jò àlùjó kalẹ̀ fáwọn olólùfẹ́ rẹ̀ mọ́ ni. Níṣe ni ọwọ́ ẹnìkan ló bá dùn ẹnìkan jura wọn lọ. Wọ́n fi ẹ̀yìn àwọn agbésùmọ̀mí oníṣẹ́ láabi méjì ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n fi ẹ̀yìn wọn jalẹ̀ nínú ìkọlù ọ̀hún. Bẹ́ẹ̀ náà gba ìbọn AK-47 kalẹ̀ lọ́wọ́ àwọn oníṣẹ́ láabi náà nígbà tó sọ pé àwọn agbésùmọ̀mí tó kù òun ni wọ́n ṣe ní ìfẹ́ àǹfẹ́wé ẹni orí yọ ọ̀rọ̀ mọ̀dílé náà ni wọ́n fi ara gbọgbẹ́ púpọ̀ tó ní kùlùkù wọn tó sì bẹ́ẹ̀ sẹ̀rẹ̀ sọ̀rọ̀ lásìkò tí a fi ń kórè yín jọ. Wọn ò tí ì mọ ibi tí wọ́n fi orí mù sí, ṣùgbọ́n ẹ̀mí ènìyàn méjì òun ó bá ìṣẹ̀lẹ̀ náà lọ lára àwọn oníṣẹ́ láabi agbésùmọ̀mí tó ń ṣekú pa àwọn ènìyàn ní ìpínlẹ̀ Zamfara. Ní paríparí àti dúpẹ́ báyìí àwọn ọlọ́pàá ti ṣàwárí ibi táwọn agbésùmọ̀mí ti ń ṣe bẹ́ẹ̀ ṣe ìbọn ní ìpínlẹ̀ Benue tó fi ń ṣe ìkọlù sáwọn ènìyàn ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ ọ̀hún. Wọ́n sì ti gbé oríṣiríṣi ohun ìjà olóró kalẹ̀ lọ́wọ́ àwọn ènìyàn náà. Pẹ̀lú bí ìpínlẹ̀ Benue ṣe di ẹ̀rù jẹ̀jẹ̀ báyìí tí ó sì di ibi tí àwọn oníṣẹ́ láabi fi orí mù sí tá ti ṣe ìkọlù sáwọn olùgbé agbègbè bẹ̀ ní pàtàkì jùlọ àwọn olùgbé ìjọba ìbílẹ̀ Ọ̀tọ́pọ̀ ní ìpínlẹ̀
Benue ọ̀hún níṣe ni iṣẹ́ àwọn agbófinró ló ti ń yọ báyìí o pẹ̀lú bí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ìwádìí tó sì tọpinpin àwọn oníṣẹ́ láabi kan nílẹ̀ tí wọ́n sọ dúnmọ̀ wípé wọ́n ká wọn mọ́ níbi tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ ṣe ìbọn ní agbègbè tó pè ní Shangefu tí ń fi ìjọba ìbílẹ̀ Kòṣínṣáṣà ní ìpínlẹ̀ Benue ọ̀hún. Nínú àlàyé tí wọ́n ṣe wọ́n fura wípé arákùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Yozaru òní ó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ burúkú ọ̀hún tí wọ́n ti ń ṣe ìbọn tó sì ti ń kọ́ àwọn èèyàn bá ṣe ń yìnbọn àti àwọn oògùn tí wọ́n yóò máa lò bíi ayẹta tí ìbọn kò fi ní wọlé sí ara àwọn oníṣẹ́ láabi ọ̀hún. Nígbà tí wọ́n ṣe ìwádìí finifini tí wọ́n gbúrò àwọn oníṣẹ́ láabi náà lọ ṣe bẹ́ẹ̀ ká wọn mọ́ ibi tí wọ́n ti ń ṣọṣẹ́. Nígbà tí wọ́n débẹ̀ báyìí ìyàlẹ́nu ló jẹ́ níṣe ni àwọn ènìyàn náà bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ tó sì pa ibi sí ọ̀hún náà pàtì. Iléeṣẹ́ ọlọ́pàá wọ́n sọ dúnmọ̀ wípé oríṣiríṣi ohun ìjà olóró ìbọn AK-47 ọyọ kan wọ́n bá ń bẹ̀ ọ̀kàkà ìmọye ọta ìbọn tó fi mọ́ àwọn bíi oògùn abẹnugọ̀ngọ̀ tó ni wọ́n bá ní iléeṣẹ́ burúkú ọ̀hún àtàwọn irinṣẹ́ tí wọ́n lò láti fi rọ ìbọn ní ìpínlẹ̀ Benue. Èyí jáde lẹ́yìn tí ìkọlù tó wáyé ní Otobi ní ìpínlẹ̀ Plateau ní ìpínlẹ̀ Benue tó ṣẹlẹ̀ lánàá mọ́júmọ́ òní tí ìròyìn náà tó sì ti ń jàrìnrìn káàkiri. Bẹ́ẹ̀ ni iléeṣẹ́ ọlọ́pàá ti fọwọ́ mẹ́wàá sọ̀yà pé àwọn kò ní tètè láti máa ṣe àwárí àwọn oníṣẹ́ láabi tó ń gbé ní òkùnkùn tàfà sínú ìmọ́lẹ̀ àwọn olùgbé ìpínlẹ̀ Benue ọ̀hún. Kídùn kópọ̀ ṣókí náà ní ọbẹ̀ oge màdẹ́màgẹ́ filẹ̀ oníkọjá ìpínpéjú akíoníyàn wípé ẹ̀ṣọ́ ọlọ́pàá ẹ̀ṣẹ́ ní tẹ́ bá wa jẹ́ ẹ̀kú àìbínú. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún mú wá sójúbọ̀ máwòrán náà ní àyànfẹ́ Elédùmarè. Ǹjẹ́ títí di ìgbà táàtún padà máa fún wa ní ìròyìn míì lórí ìkànnì tá a jọ wà yìí ó kọ mi ò ní yí padà àyànfẹ́ náà ni ó dàbọ̀ orun ayọ̀ òun náà làó sùn. Tax. I shall also be appointing a special envoy on peace to lead grassroots consultations and intelligence coordination. A fact-finding committee comprising respected independent voices will be constituted to investigate the root cause of this resurgence in violence and offer actionable recommendations. Let it be known, the Plateau spirit is resilient. We are a people of peace, renowned for our hospitality and unity across religious and ethnic lines. Those who seek to tear us apart must not succeed. To the grieving families in Bokos, Bassa and beyond, you may be tempted to think that our security architecture has failed. But let me reassure you that more than before, I am determined to find lasting solutions to keep you safe. I extend my deepest sympathies. Your loss is our collective sorrow. And to all Plateau people, I urge calm, vigilance, and solidarity. Report suspicious movements. Cooperate with law enforcement agents. Reject retaliation. Justice will be pursued with resolve. Let us rise above fear and bitterness and unite to reclaim our land and dignity. Let us protect what is ours, not through violence, but through courage, wisdom, and love for one another. To our development partners, national and international, we thank you for your continued support. Your solidarity is a source of strength in these trying times. Let me also appreciate all Nigerians home and in diaspora and our friends across the globe for your prayers, support, and encouragement. We are truly grateful. To the killers and their sponsors, know this: your evil shall not go unpunished. You may run, but you will not hide. Plateau will definitely continue.